báwo lẹni ewé agilítì ṣògùn àìkú yóò ti rí ṣe. àní níbi tí tẹnìkan ti bẹ̀rẹ̀ tẹnìkan parí sí. alábàárà máa mèrò bàbá ọ̀lẹ. Don't níta idán. Don't níta idán. Don't níta idán. Iṣu dandan ibà ta lóko. Èèyàn dandan ní ìpè wálé. Fọlágbadé, ọmọ àwáwù, ibikíbi tó wù kó wà, kó tẹ́tí kó gbọ́ mi. Tí atẹ́gùn kékeré bá kàn ẹ́ lára ní àsìkò yìí, kó gbé ẹ débí. Káàbọ̀, rọra o, má jẹ́ kó dà sí ẹ lára o. Ọ̀tọ̀ ni kí nǹkan yàyàn lẹ́nu, ọ̀tọ̀ ni kí èèyàn fọ́. Èwo ló ṣe nínú méjèèjì? Fọ́. Bọ́n ti fọ́kọ̀. Bó dẹ̀ ṣe fọ́kọ̀. Ó ti ṣe àwọn kan. Bẹ́ẹ̀ ni wọ́n kọjá. No, ó ti ṣayé. No, ìgbà tí wọ́n ní growth kankan wọn. Ìwọ àtayé jọ níjà, ayé náà ló dúró síwájú ẹ̀. Ọ̀nà ni kí ni àti ń gbà. Mi láyé tó ń bá ẹ̀. Oṣó ńlá ni mí. Oṣó tó tóbi gan ni tó ti pẹ́ o. Ojú bọ̀rọ̀ kan la fi gbọmọ lọ́wọ́ èkùrọ́. Ojú bọ̀rọ̀ kan la fi ṣòṣèlú. Ìyá ẹ̀jẹ̀ mi gbèsè. Ìyá ẹ̀jẹ̀ mi ti yẹn sí. A ti tó ọdún mọ́kànlélógún sẹ́yìn. No! Ìtó jẹ́ ìyá yẹn. A ti tó 70 ọdún. Ní ètò máa fi mọ̀ pé pípé ẹ̀ wá síbí kì í ṣe àsárépè fún mi. Ohun tó ti wà nínú omi ara àtẹ̀jẹ̀ ni àkànṣe chairman fòyí ni. So chairman, ẹ káàbọ̀. Nú èmi ni màá kí ẹ jẹ́ kí n kí n sà. chairman là ń pè yín. ẹ jẹ́ kí n kí n sà. ẹ káàbọ̀ sà. ẹ jẹ́ kí n kí n sà. Mo mọ̀ pé nílé yín àlejò máa pọ̀, a lot of people máa wà ńbẹ̀ tí wọ́n fẹ́ rí yín tó fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ̀. Torí ẹ̀ mo ṣe pè yín wá síbí pé kémi àti yín lè jọ sọ̀rọ̀ tí ò ní sẹ́nibọ̀dì tó máa disturb yín. Bá pè mí ilé náà máa dáhùn. Tíkẹ́ẹ̀tì House of Rep títọ̀dọ̀ tèmi tí mo lẹ́tọ̀ọ́ sí, tí mo ní mi ò lọ mọ́, tí mo fún ọmọ yín. Ẹ mọ̀ kémi ni mo decide lórí ẹni tó wùn mí kó lọ. Kò dẹ̀ sí nǹkan méjì tí mo fi ní kọ́mọ ti yín lọ. Nítorí àdéhùn tá a jọ ní ni wípé òkè tó o bá lọ sí House of Rep mọ́, no problem, wà á dẹ̀ lọ fún Senate. Àbí bẹ́ẹ̀ kọ́, tí mo ti ṣèwádìí tó dẹ̀ ti hàn gbangba wípé ọ̀bàyéjẹ́ ni ọ̀jẹ̀lú ni yín, ẹ̀yin atọmọsódò padà. Nígbà tí mo ti rí pé tíkẹ́ẹ̀tì Senate tọ̀dọ̀ tèmi ò lè bọ́ sí mọ́. Lẹ́ẹ̀. Orí báyìí àwọn ẹgbẹ́ mi. Mo wá rí wípé oríṣiríṣi ọwọ́ lẹ̀. Ẹ lo ọwọ́ agbára fún mi. Ẹ lo ti rúmọlẹ̀ fún mi. Ẹ lo ọwọ́ mi fún mi. Ẹ lo àyípadà lóríṣiríṣi. Ẹ gbà lọ́wọ́ mi. Orí bí àbí òrí bẹ́ẹ̀. Àwọn ẹgbẹ́ ni. Orí bí àbí òrí bẹ́ẹ̀. Àwọn ẹgbẹ́ ni kì í ṣe mi. Ẹ mọ̀ pé pátì nǹkan tó ń bá ti láwọn fẹ́ kò sí nǹkan mo kàn dé chairman ni o. Báwo ṣe ń jó làwo ṣe ń lù. Ìròmí yín tó dó létí odò nílùú ẹ̀ wà nínú odò. Àtijọ́ sọ̀rọ̀ kó tó di pẹ́yì débi. Listen! Tíkẹ́ẹ̀tì tó wà lọ́wọ́ ọmọ yẹn, mo fẹ́ kó gbà padà fún mi. Mi ì fẹ́ mọ bí tó ti campaign dé. Mi ì fẹ́ mọ a lot of people tó ti wà lẹ́yìn ẹ̀. Sọ fún pé kó má lọ mọ́. Tó o bá dẹ̀ lé, mo fún ẹ níyì gẹ́gẹ́ bí chairman ni mo ṣe ń sọ. Láàárín èní sọ́túnla tó o bá gba tíkẹ́ẹ̀tì yẹn padà, má pa ọmọ ẹ̀. Ṣebí kí n gba tíkẹ́ẹ̀tì kí n dá padà àbí? Tó o bá tún fi question
tó bá tó fi ṣe answer fún mi màá gbá ẹ lójúmọ́dò wàá rẹ́ sàn wọn ní rí ẹ mọ́ láéláé ṣó fẹ́ padà síbi tó ti ń bọ̀. sílẹ̀ mi á bẹ́tà kó bẹ̀rù ẹni tó lè para tó tún lè pa ọkàn. mo lè jẹ́ kí ìwọ nìkan ṣoṣo nínú plane bó ṣe lè wù kó fòtò kí ìwọ nìkan ṣo kó o lè dá kúrò bẹ́ẹ̀ kó o lè dábọ́ sódò. mo lè ṣe mo lè gbìyànjú ẹ̀ ṣé ká tẹ̀ ẹ̀ jẹ́ ká ṣe next week ó dẹ̀ mi fẹ́ ṣe next week o ní travel máa fọ́sẹ̀ travel. àwọn ọmọ àbáwo mi àwọ̀ ire tí kì í ṣe ká àwọ̀ tá a kọ́ nípa tó mọ̀ fọ́ àwọ̀ tá a kọ́ lápẹ̀lẹ̀ tó mọ̀ Karoga. ó mọ̀ ń fa yanran. Ìṣègbága. ó mọ̀ ká tàrùn mi là ń jẹ́ àwọ̀ jáwọ́ la o. Sàríhàn. àwọ̀ jáwọ́ la o. Ìṣègbága líbe bẹ́ẹ̀ Karoga mi. Ọ̀gá tún ti jáde. Yéè! Kókó! Ta ò lè bá àwọn jáwọ́ lọ. Àwọn ọmọ àbáwo mi. Àwọn ire tí kì í ṣe ká. Àwọn tá a kọ́ nípa tó mọ̀ fọ́. Àwọn tá a kọ́ lápẹ̀lẹ̀ tó mọ̀ pẹ̀lẹ́. Ó máa ń fa yanran. Ó máa ń ká tàrùn mi là ń jẹ́. Àwọn jáwọ́ la o. Àwọn jáwọ́ la o. Àwọ̀ ire. Àwọ̀ ire. Láti mo fẹ́ kẹ̀kọ́ mọ́ nǹkan pé tábà la ọ̀lẹ́ níjà a máa ń sìn délé tábà wá lè sìn délé a máa pẹ́ lẹ́sẹ̀ díẹ̀ débi jẹ́ rúùtì níbà. Kí ni orísìí tí mo ṣe ń ṣe lé ní wípé ẹ̀yin lẹ gba tíkẹ́ẹ̀tì fún mi tẹ́ni kí n nìṣó kí ló wá dé tó dé pọ́ìntì tẹ́ni kí n stop kí ló ṣẹlẹ̀? Dáàdi kò yé mi mọ́ I don't understand. Kọ́ládé. Yes sir. Kọ́ládé. Sir. Ọ̀nàrẹ́bù Akérèlé tí ó ti sọ kíní yìí dogun ó ti sọ di ogun ẹ̀dá ó ti sọ dogun ohun tí mo tẹ́ láti sọ fún ẹni tí mo dẹ̀ fẹ́ kó láti ẹlẹ́ kó gbọ́ tèmi ó ti sọ dogun. Tó bá sọ dogun ẹ̀yin náà sọ dogun fún ẹ̀sùn ẹgbẹ́ gbóná fún ẹ jẹ́ ká jẹ́ kó mọ̀ pé agbára wà lẹ̀ ipò wà orúkọ wà agbára wà ẹ jẹ́ ká ló fún sa. Yes sir. Èmi lèmi lọ sọ́yọ̀ tí mo tọ̀yọ́ bọ̀ ó mọ nǹkan tí mo sọ ohun tó ṣe àgùntàn tó sọ̀rọ̀ kọlẹ̀ báyìí tó bá ṣe wúrẹ́ nǹkan mi la máa sọ ó mọ nǹkan tí mo sọ yìí mo rí fìrìfìrì mi ò dẹ̀ gbàdúrà nílé ayé mi kí n fi ọwọ́ mi sí ọmọ mi kankan wọn ni mo jó rí ẹ mi ò dẹ̀ gbàdúrà káwọn tó ju èmi náà lọ́ndínlé ìyá ìdílé bàbá kan mo jó rí tèmi náà ogun lánàá tó alẹ́ yìí lọ bẹ̀rẹ̀ mi láwọn tayọ jẹ́ set wọ́n á sọ̀rọ̀ bàbá tó ní fún ẹ mi ò ń gba nǹkan kan àfẹn ẹni tí bá ń tijú ẹ tí mo nífẹ̀ẹ́ sí nìkan amadabi àti pé mo rìn dè fẹ́ níyẹn o wá tẹ́lẹ̀ bá kàn mí ní roro máa sùn jọ mo fọlọ́ bá bẹ̀ má rí bóyá èròjà kankan bà mí kò bà mí àánú tiẹ̀ ló ń ṣe mí because mo rẹ́dà ti padà nù ẹ̀ wọ́n bí báyìí ṣé rí táwọn sábà débì kan tó ń bá gbàlagbà kan ká sọdọ́kù bàbá jọ tó bá dé tó béèrè bàbá ẹ̀ tó máa sọ pé bàbá yá mútu kí ló ń ṣe yẹn bàbá ti kú ló ń jẹ́ bẹ́ẹ̀ o díjú ẹ̀ talentori fọlọ́ọ̀ bá bẹ̀ ọ́ mo fi ọlọ́ọ̀ bá bẹ̀
let it go. Èmi tí mo máa gbà nǹkan mi ta máa ṣe fún ẹ. No, daddy. No, for the first time, daddy. Marco sí lẹ́nu. I'm not leaving the ticket, sir. And I'm repeating it. Mi ò lè fi ticket yẹn lẹ, sir. That is it. Mo fẹ́ ṣe nìyẹn. Ọlẹ́ni. Sir. Èmi ni mo ń bẹ́ sọ̀rọ̀. Very sorry to disobey your calls. Emma, you told me about that. But daddy, Emma, you know, mo kàn fẹ́ kẹ́ fún mi listening ear. Emma, you know, bí mo ṣe put ẹ yẹn sir. Sir, torí Ọlọ́run sir, mo kàn fẹ́ kẹ́ jẹ́ ká jọ rò báyìí. Ẹ ń ṣe ọmọdé ń di òṣèlú yìí sir. Àgbà gidi bàbá àsàlẹ̀ gbogbo everybody ní. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ nǹkan kan pé kì í ṣe ẹ̀yin nìkan lẹ jókòó nígbà tẹ́ ní pé tíkẹ́ẹ̀tì máa dọ́wọ́ mi sir. Àjọsọ ẹ̀yin àtàwọn kan ni ẹjọ́ jókòó ní round table pé ok ọmọ mi mo fẹ́ fún ní tíkẹ́ẹ̀tì. Kí ló wá dé tó jẹ́ nìkan ló kàn máa dìde láti ibì kan tó máa ní pé tíkẹ́ẹ̀tì yẹn ò yẹ lọ́dọ̀ mi mọ́. Dáàdì mo fẹ́ kẹ́ wò ó dáadáa. Kì í ṣe èmi nìkan èmi lẹ máa kọ́kọ́ ṣe irú nǹkan báyìí fún. Ẹ ti ṣe foríṣiríṣi àwọn èèyàn tó wà òkè tọ́ntọ́n ń lòpò yẹn dè ní. Kí ló dé tó jẹ́ títọ́ ọmọ yín ló fẹ́ hard fún yín láti ṣe sà? Kí ló dé mo fẹ́ kẹ́kàn rò dáadáa dáde tí ẹ bá dẹ̀ rí títọ́ ọmọ yín ṣe sà ẹni yín máa rí yín bíi pé ẹ̀ sí bẹ̀ mọ́ gbogbo ayé ò ní gbé yín sípò tán fi yín sí mọ́ wọ́n máa rí bíi pé ẹ̀ sí bẹ̀ mọ́ ẹni yẹn náà máa hype wọ́n máa wá wo òun ahead of you wọ́n máa rí bíi pé òun gangan ni ó supersede yín. Dáde mo fẹ́ kẹ́ ẹ̀rọ ẹ má bínú torí Ọlọ́run kò ń ṣèmi ni mo máa kọ yín ní kíní yìí sà. Ẹ ṣé tí rí eléyìí ò wá ní jẹ́ problem fún yín lágbára Ọlọ́run dáde. I'm your son. It should be very, very easy for you to do it for me, Daddy. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run dáde. Tó bá jẹ́ lómi níta lè gba tíkẹ̀tì fún sà. Ẹ lè lọ bá padà pé ẹ fẹ́ gba tíkẹ̀tì lọ́wọ́ ẹ̀. Ó rí bákan sà. Agbára Ọlọ́run ẹ̀ dẹ̀ máa àwa la máa borí everybody lágbára Ọlọ́run sà. Gbogbo ibi tí ó sọ̀rọ̀ dé ó yé mi kọjá bẹ́ẹ̀. Tí n bá fi gbà láyè tó bá rí ilé iṣẹ́ that makes me irrelevant mọ́ mi. That is it sir. Ní tí gbogbo ayé máa wò ní ẹ̀. Orúkọ táwọn pé bàbá yẹn jẹ́ agbógun lóko ló ń jẹ́ agbógun lóko má bẹ̀rù ìjà kò sẹ́ni tí mo lè lọ́dẹ̀. But má ti fọkàn sí pé mi ò lè gbà kó lọ́wọ́ ẹ̀. Dáàdì ẹjọ́ torí Ọlọ́run tó bá jẹ́ ẹlòmíì ní ẹgbà tíkẹ́ẹ̀tì yìí fún ẹ lè gbà kó lọ́wọ́ ẹ̀ mọ́ sá torí tẹ bá gbà kó lọ́wọ́ ẹ̀ ó ti di nǹkan míì lẹ́nu aráyé nìyẹn sá ẹjọ́ torí Ọlọ́run ọmọ yín ló tó wájú yìí sá. Kọ́lá ní bàbá. Wẹ́rẹ́wẹ́rẹ́ bèjì alẹ́ mú dé mú àràwàrà bèjì ìyálẹ̀ ìgbàmọ́tò òde bá yín lálejò ẹ̀rù jẹ̀jẹ̀ ní mímú ṣe pé ẹ mọ́ kò mí ò kẹ́ mọ́ bá kan dínú yọ torí ẹni mọ̀ mí ò kò mí ò. Wọlé. Ẹ má bọ́lẹ̀ ọ́ ti lọ. Ibi táwọn ń lọ ò jìnnà. Tó ti yé yín? Ó yẹ ẹja lọ ẹ wọlé. Ó ya wèrè ni. Ẹ dákun, ṣé àjọ ń lọ ni? Ọmọ gẹ̀lí wọlé jàre kó jókòó. Bàbá, wọ́n ní kẹ́ ẹ wọlé kí n jókòó sí yín lẹ́yìn. Obìnrin ló máa jókòó sẹ́yìn tèmi. Wọlé kó jókòó. Bàbá, ẹja lọ torí Ọlọ́run. Ẹ wọlé. Obìnrin lé ọmọ mi jọ wọlé ó dùn. Mo ti pọ́n yín lé tó torí pé mi ni ń kọ́kọ́ bọ́lẹ̀. Ẹ̀yin ẹ wọlé kí n jókòó sí yín lẹ́yìn. Ó gẹ́gẹ́ nìyà. Ṣé kẹ́yà ni wọ́n ni? Nítorí gàlẹ́gà tó ṣe àwọn àwọn mi. Àwọn táwọn kan fọ́ lẹ́nu. Wọ́n burú ju gbogbo eléyìí lọ. Ọlọ́run. Kí ni mo fi ṣẹwọ́ láàárọ̀ ìbáraẹni ọ̀gbọ́n? Bàbá, mo ti pọ́n yín lé tó. Ẹ wọlé bíbẹ̀ kọ̀. Ẹ ní kọ̀ọ̀kan ẹ ní kọ̀ọ̀kan. Ọmọ wa.
Kí ni? Wonderful! Ìyá, kí ló dé? Kí lẹ fi kàn wọ́n? Àǹtí, ìyá, ẹ jẹ̀búrẹ́, ẹ borí jì wọ́n. Kí la fẹ́ ṣe sílẹ̀? Eléyìí ti dòkú ọ̀run. Ó ti ń gbèkúrú lọ́wọ́ wọn ẹ̀bọ̀ra. Èmi tí mo lè pa tí mo lè jí. Èmi tí mo lè gbọ́wọ́ lọ́wọ́ ẹni kí n fi gbá a lójú. Èmi tí n bá sọ pé kí ilẹ̀ kó ṣú ilẹ̀ sì ṣú. Ìyàwó kò dá yín mọ̀ ní àwọn dá yín mọ̀ àtẹ̀lé ní ìyàwó tí a máa ṣe sí báyìí. Kì í ṣètò rẹ̀ bẹ̀tẹ̀ ń bẹ̀ mí ni wọ́n fi jí. Àmọ́ àánú àwọn obìnrin mẹ́ta tó fún lóyún nínú gáréjì wọn ló ń ṣe mí. Ẹni bá gbéra wojú ẹkùn kò kú lọ́nà ojú abẹ́ òṣè pọ́nlá bẹ́ẹ̀ ni. Transfiguration, transformation, pẹ̀lú. Ẹni jàdó tọ́jú ẹ̀ wọlé kò ní bá wọn bàbá kó sà. Kí ló wá dé tó pẹ́ báyẹn? Ibi tẹ́ ní lọ ni mi ò lè lọ mú sà. Ṣé rí mo dé dọ́kọ̀ síbẹ̀ ẹni bá rí méjì kan. Ìyẹn lédì yẹn bá rí pé ó ṣe bí àbí pé èèyàn ṣe àwọn kíní bí Ṣàngó bí ìmọ̀ mọ́tà ẹ mọ̀ bí àwọn orí funfun ọwọ́ ẹyọ whatever ni mo bá rí nínú kíní bẹ́ẹ̀. Nígbà tí mo máa rí ní junction yẹn ibẹ̀ mo ti rí pé òun àtàwọn èèyàn drag ó fẹ́ jókòó sórí ọ̀kadà èmi máa jókòó síwájú èmi ò ní jókòó síwájú ní máa yẹn ló bá kọjá yìí ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ló bá gbá lédi yẹn gbà bó ṣe gbá báyìí ẹ̀sà ẹ̀ lè bí pé máa yẹn gbogbo ló ṣubú mi ò rí láyé mi rí first time láyé mi ṣe nígbà tó dé. Ẹni tó gbàyàn létí ẹ̀sà ló tún ṣubú lulẹ̀. Ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ sí. ìlú ń sá and nígbà tí wọ́n wo pé kí ni kọ ẹni yẹn bó ṣe as in lady yẹn bí mo bí tó ti rí confidence yẹn ló tún sọ pé èmi tí mo lè jí tí mo lè pààyàn tí mo lè jí ẹ̀sà kàlífì lè yẹ kó ṣe kọjá pé mo rí rí o. Ọlọ́run lè pààyàn. Ọlọ́run lè pààyàn òun lè tún jíyàn nígbà tó ti pé kí ni sá lóòótọ́ ó jí o but ìgbà tó mi máa wò pé kí ni èmi fi pé ẹ̀sà bí mi ṣe ń rò ó àti ẹni tí à ń wò yẹn ó jẹ́ pé ẹ mọ̀ bí ẹni tó kó yẹ kí ẹ mọ̀ ní sàkájọ́ mọ̀ ní sàrúbá o kí ni ṣe àbí kí lè rò sà. Nǹkan tó sọ fún mi sí ni pé gẹ́ẹ̀ yẹn máa wúlò fún wa. Gidi gan sà ẹgẹ́ tẹ̀sán. Pé bó ṣe rí pé alágbára ni. Exactly sà ẹ wo nǹkan tí mo rí yẹn mi ò rí rí àti ilé ìlú ó máa ṣọ́ fún gidi gan ẹ jẹ́ ká ṣe àyẹ̀sà. Ṣáṣí máa bá wọn mẹ́rin. Wọn ò tí ì lè lọ. Ó máa fi bọ̀ wá sà. ẹni jàdó tọ́jú ẹ̀ wọlé kò ní bá wọn bàbá kó so ẹrù àbí abẹ́bẹ́. Ọmọlágídí wèrèpò níbì kan à ń gbámú ọmọlágídí wèrèpò níbì kan à ń gbámú ẹni fojú àná òkú ẹ bọra abọ́ láṣọ. Ye amma ye la we amanwa ya ye na una ya ye malaga na ya mo ti bẹ́ bọ́ra jẹ́ mo ti bẹ́ bọ́ra mu kamuya na ya hello malelo ke na le na èdè tí ń bá sọ kò sẹ́ni tó gbọ́ ohun tí ń bá fọ kò sẹ́ni tó mọ̀ torí pa àwọn ẹbọra nìkan lóye mo bẹ́ bọ́ra jẹ mo bẹ́ bọ́ra mu ẹ dákun ẹ má fojú ànáwó òkú kẹ́bọ̀ra má bàbá yín lájọ o
ọmọlágídí 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 wèrèpò níbì kan à ń gbámú ọmọlágídí wèrèpò níbì kan à ń gbámú ẹni fojú àná wò ó. ìyá ọmọ àwa ni wá ní onímọ́tò gbọ̀ngàn tó ń já ọlẹ́. ìyá mi ṣebí lára àwọn tó fẹ̀yìntì mi tèmi náà sì fẹ̀yìntì wọn ọlá wọn là ń jẹ níbi tá a wà yìí ẹ wo ìyá mi ìgbà ọ̀làdé lu ìgànná ẹ wo ibi tá a wà yìí ṣé ibi tá a wà yìí ò wá dára ju àgbàlá bàbá mi lọ àbẹ́yìn náà rí ẹ wo ìyá mi láìpẹ́ láì jìnnà ń kọ́lé fún yín o ń ra mọ́tò fún yín ọkọ̀ bọ̀gìlì bẹ́ẹ̀ ni èmi náà kẹ̀dẹ̀rẹ́ ìyí tó bá wù mí náà àwọn ọkọ̀ èlèmí ó máa tọ́ka sí pé eléyìí mo fẹ́ gbé jáde lẹ́nu ẹ wo ìyá mi lọ́la àwọn ìbọra dẹ̀ ní dẹ̀ ti ṣiṣẹ́. àdúpẹ́ àmọ́ ọkọ mi n ò mọ̀ bóyá bí mo ti ń rò bóyá àwọ̀ náà rò bẹ́ẹ̀ ó ṣe jẹ́ bá àwọn ìbọra sọ kí wọ́n pa àwọ̀ rẹ̀ dà díẹ̀ agbára kí wọ́n mú wálẹ̀ díẹ̀ kí wọ́n náà múra bí obìnrin gidi kó dùn ún wò nígbà tó sì ti mọ àwọn èèyàn ńláńlá báyìí. ẹ wo ìyá mi ẹ tútù bẹ̀rẹ̀ àbí ẹ fẹ́ sọ pé mò ń bà yín nínú jẹ́ ó dáa ẹ jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Elédùà tó fún yín lọ́mọ tó ń bà yín nínú jẹ́ ṣùgbọ́n ọkọ náà rọ ọmọ bí rárá débi pé wọ́n rọ ọmọ tó máa bà wọ́n nínú jẹ́ ẹ wo ìyá mi èmi ń dúpẹ́ o mo ń dúpẹ́ bọ́n ẹgbẹ́ ara ṣe dá mi. ìyá mi ebi ń pa mí ẹ bá ń gbé oúnjẹ mi wá kí n jẹ. mo sì wọ́n gbé ẹ̀bà rẹ̀ sí mi. ẹ̀bà mi ti bá o ṣe bẹ́ẹ̀ kúrú mo sọ fún yín àbẹ́ òkúrú kọ́ mo sọ fún yín pé kẹ́ bá ń ṣe kí n tó dé. mo rò pé ọmọ ń jẹ̀bà náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ìyá mi èkúrú ni mo fẹ́ mi ìjẹ̀bà lónìí bẹ́ẹ̀ ni ẹ wọlé lọ ṣe fún mi ìyá mi. ń da ẹ̀ kí lọ rẹ̀ ṣèkúrú ń da ẹ̀ ìwọ náà mọ̀ pé wàá lè kú pọ̀ díẹ̀. ìyá mi ṣèbá nẹ́wà lé àbí rèé lọ ṣèkúrú fún mi ìyá mi ẹ má jẹ́ pẹ́ ìyá mi àwọn ẹbọra yẹn ìyá mi ẹ ṣe kí ẹ ti ń pẹ́ lórí ìjókòó. mo ṣẹ̀ṣẹ̀ wọ ẹ̀wà rí sọ́ọ̀mù. ẹ má bà ẹ jẹ́ ẹ jọ̀wọ́ ẹ má dà ayé rú torí pé ní táwọn òní wá kò yẹ ká máa wòran ìka tó tọ́ sí mú. kí ló ń ṣẹlẹ̀ níbí báyìí àbí bíbá ẹ̀kọ́ la ṣègbà lánàá ni. ọ̀gá ibi báyìí ni àgbà bíi láwọn táwọn mọ́tò ń kọjá tó ti wá sáré sọ́ọ́ di kòtò bóyá ìpáwò tí kọjá ń bẹ̀ bọ̀ ibi la gbà lánàá sáà. ó serious gan ó dẹ̀ yà mí lẹ́nu tí wọ́n ti sáré gbẹ́ kòtò sí bíbá yìí tó wá tó pákó sórí ẹ̀. má wọrí kò sí problem káṣá ti débi táwa ń lọ ni ó ṣe kókó àgbé mọ́tò débẹ̀ àgbé mọ́tò débẹ̀ kò sí ìtókàn àwọn yẹn káwa ṣá ti débẹ̀ ni lọ ní mọ́tò tiẹ̀. adérísì kan ṣe ṣe gbogbo rọ́bìṣì ọ̀nà nígbà sọ di pákó very dangerous. Let's go. It's left. Let's go. Let's go. Satulele tó ti ń block ní àti kọjá bẹ́ẹ̀. Hello. Who are you? Ta ni wọ́? Kí ló ṣe é tó ń block ọ̀nà fún mi? Ṣé contractor ni wọ́n bẹ̀ yẹn ni àbí kí ló ṣe? Ìwọ ọmọ kékeré. Èmi lọmọ kékeré tó wá lè kó bí òkúta. Torí ẹ̀ lọ ṣe ń pè mí lọ́mọ akérèlé. Akérèlé. Bẹ́ẹ̀ni. Ọmọ ìgbà kémi. Ọlọ́ni mojú ògùn ló ń pa bìnrin. Tí ò bá jẹ́ pé mi ò fẹ́ kí bàbá tó bí ẹ tètè fojú sunkún ẹ̀. Nítorí mo ti fira mi hàn bàbá ẹ̀.
mi wá fẹ́ kó sunkún ẹ̀ òun ni mo ṣe ń wò ẹ̀ báyìí. Honorable Akérèlé ọmọdé ojú ọmọdé lẹ fi ń wò mí o. èmi ò pè é lọ́mọdé mi rí ẹ bí ọmọdé o ọmọdé lọ́dọ̀ tèmi máa gbọ́n mi rí ẹ bí ìkókó tó ì tí ì sọ lórúkọ ọmọjọ́ mẹ́ta ni mò ń rí ẹ súnmọ́ bí ṣé o mọ̀dí tí mo fi sọ pé kó súnmọ́ bí. mo fẹ́ mọ̀. mo fẹ́ kó gbá etí ẹ̀ kó sán ẹ létí tẹ́lẹ̀ àmọ́ mo fẹ́ bà lómi fún ẹ mo fẹ́ dialogue pẹ̀lú ẹ mi ì fẹ́ jẹ́ kó dìjà. Honorable Akérèlé tó bá gbá etí mi gbogbo ẹni tó mọ̀ sí ó máa lànà. ó dà kó sí wàhálà gbá etí ẹ̀ wò náà jẹ́ kí n wò. fọ́bẹ̀ gbẹ́nu òṣìṣẹ́ òun máa lè bàbá rán ni níṣẹ́ ẹrú ajẹ́ ìwọ ọlọ́pọlọ. ọ̀dẹ̀ ni ẹ́ bóyá gbá ilé tí yẹn tó bá yẹ pé nǹkan kan wà lára ẹ̀ lóòótọ́ ò ní gbọ́wọ́ sókè wàá kàn lè kí n lọ́la mo kàn fẹ́ rí kí n lọ́la lára mi àbí kó là lára o. mo nífẹ̀ẹ́ ni àjọ̀nà ni. you are very stupid. Honorable Akérèlé iṣẹ́ kí tiẹ̀ lọ honorable tí mò ń pè gan-an. Akérèlé in case you don't know eégún ilé ni mímí ò ń ṣe ní àtìláyà ààfin ilé ni mímí ò ń ṣe ní àmọ́ lójú báibái. Akérèlé jẹ́ kí n kankan yí ẹ ìwọ ti ṣe federal o ti ṣe dáadáa o ti tọ́ wo àwọn ò tí ì débẹ̀ fẹ̀ wá lẹ̀ jẹ́ ká wá ṣe orí àpótí táwa wáyé kò sí bàbá ńlá kó ẹni tó lè ṣí mi nídìí kò mẹ́. Akérèlé ó kéré. ẹ wo wèrè tó lóun léegun lé ó tó fọwọ́ gbà eégún lé ni mí ẹ wo eégún pink ìwọ àbí bẹ́ẹ̀ kọ́ ó ti di pé kó máa fọwọ́ lùyà fún mi ó ti bàbá ẹ̀ ò lè ṣe ọ̀rọ̀ má di yẹ́ ọ máa wò di ìyá lákù ìyá ẹ̀ ló máa ṣá bàbá ẹ̀ ló mọ̀ mí ewu eégún burúkú ni mí oṣó gidi ńlá ni mí bọ̀bọ̀ ń bọ̀. ó gbẹ létí ṣé tíyẹn ò gbóná kó dún ẹ́ ó dáa tó ó gbọ́mọ ẹ̀ létí jẹ́ kémi náà dún ẹ̀ wò bẹ́ẹ̀ ni. mo fẹ́ wo ohun tó fẹ́ dán lára ṣe ọwọ́ ẹ̀ pítú ọwọ́ ẹ̀. ọ̀tọ̀ ni tí mo fẹ́ sọ tẹ́lẹ̀ mo fẹ́ kí ẹ̀ nílọ ni mi ò wá mọ̀ kó máa ṣe tó báyìí ẹ̀yin tó nílẹ̀ mo pè yín kò síjọ́ tí mo bá yín sọ́tẹ̀ ẹ̀gẹ́ mi ẹ má jẹ́ kó hun mí o nítorí ọmọ tó bá lé kí là ṣe ó là ṣe hàn. ọ̀gá irọ́ ọ̀gá òǹtẹ̀ mi ọ̀gá irọ́ ẹ má jẹ́ Akérèlé tó o bá yé mi ní ṣe politics mọ́ tó o bá yé máa para mi wo bí gbá létí àgbà mọ́lẹ̀ gbá ọ̀gá ní iye. wá o ìgbàwèrè ilé tí o ìrẹ́nu fi ọ̀nàrẹ́ bu ọ̀fíìlẹ̀ yẹn ń gbà fúnra mi ìrẹ́nu fi ọ̀nàrẹ́ bu Akérèlé. bẹ́ẹ̀ni mo ti pe bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ bí mo ṣe jí tó rárá mi gbọ̀n gidi gan bí mo ṣe jí àwọn nǹkan tí èmi náà lè sáré lò pọ̀lọ̀ mo dẹ̀ pe bàbá straight mi ò wá fi mọ́ lórí bàbá nìkan mo pe olùṣọ́ àmọ́ ó ti escape mind mi wọ́n kí n tó pè yín nísìnyìí mo kàn rántí àfa Musa ni mo sáré pe àfa Musa náà òun ni mo ní kí n jẹ́ kí ẹ mọ̀ àwọn nǹkan tí mo ṣe ṣe lórí ẹ̀ nìyẹn sá. Yes sir. Ẹ ṣé gan sá ẹ ní fojú sunkún mi sá ẹ jọ̀ọ́ ó dáwọ́ sá. Ìyá, wá sáré. Àwọn àgbọ̀lẹ̀ ní iye ọmọ ló ń gbọmọ, ìwúrẹ̀ ló ń gbọmọ ní ìlú. Ìwọ̀n burúkú ni o, tóbi bá wà,
tí ọmọ ẹ̀ bá kú lójú ẹ̀ ọgbẹ́ tí ò tán ti ṣàyẹ̀láyé. Èyí ẹ wojú mi ṣe rí Honorable, mo ti máa ń sọ fún yín tipẹ́ ojú abẹ́ ò ṣe pọ́nlá ojú mi nínú wò ó léwu. Ẹ máa bọ́rọ̀ yín lọ. It's alright, it's alright. Gẹ́gẹ́ bí mo ṣe ń bọ́rọ̀ mi bọ̀ ọgbà ní mo wá sáde yín ni. Honorable kan wà tájọ wà nínú ẹgbẹ́ kò fẹ́ rí mímí látàn. Honorable Akérèlé lórúkọ ẹ̀ jẹ́. Ọmọ Àbẹ̀kẹ́ ẹ ti ń sọ̀rọ̀ ojú kan tó bá fẹ́ ní kẹ́ sọ fún kí n ṣe fún yín. Ẹ ṣe mọ̀ pé kò ní dáa kí ọmọ èèyàn kó kú lójú èèyàn. Èmi náà dẹ̀ tún gbọ́dọ̀ kí n kú lójú àwọn tó jù mí lọ. Ẹgbẹ́ ṣe máa wá gbà mí nítorí pé tírú ẹni táwọn ìbáṣewà lórílẹ̀ èèpẹ̀ ẹ̀yin náà ti sọ pé kò sára tí ò lè dá. Bẹ́ẹ̀ ṣe máa wá gbà mí lọ́wọ́ ẹ̀ ló kù. Yóò ṣe bó ti sọ yẹn nítorí pé ó lágbára púpọ̀ yóò pa yín. Ó pa yín. Ẹ má jẹ́ kó pa mí. Ẹ má jẹ́ kó pa mí o. Kápá ẹ̀ má kà mí rárá inú tí mo fẹ́ nìyẹn. Honorable, ayé ti ń sọ̀rọ̀ ju nǹkan tẹ́ bá fẹ́ ní kẹ́ ẹ sọ fún mi kí n ṣe fún yín. Ẹ bá mi mú ẹ ṣe bóun ló kú sí mi ni. Ẹ̀yin náà bá mi rò ó sí. Ẹ bá mi rò ó sí. Honorable. Ibi tẹ́ bá fẹ́ lọ ní kẹ́ ẹ sọ, màá ní kó gbé yín lọ. Èmi ni ìjáyà. Tí ì ṣe ìyá. Èmi ni ìjáyà. Ìjáyà wà á fẹ́ rárá tó bá dẹ̀ ti ń bọ̀ straight fún maya bank mo ti pé máa yẹn ó máa fún ẹ ní 1 million naira. ó bá mi dáadáa o ta ni ẹ wọ́n rìn wá ní àbòrán rẹ̀ àǹtí wọ́n sọ fún ẹ ọ̀dọ̀ ẹni tó bọ̀ àbọ̀ òfò lọ lójú òfurufú ọkàn á rí pé ibìkan tutù ọkàn dẹ̀ bọ́ síbẹ̀ mo ń bi ẹni question kọ́ lílò ń gbé o yóò ní kúkú oró pẹ̀lú bó ṣe ń yírun yìí. ọtí ìpàdé lálẹ́ ilé rẹ̀ lẹ́yìn tó ti fojú pọ̀ yìí ẹ̀ ní ìrọ̀lẹ́ láyé mọ́. ọmọ tó pọ̀ ní mo rò pé dáálọ́ọ̀gì mi wà tó máa kọ́kọ́ sọ fún yẹn wọ́n ti dé ojú kò jáde kó gbé wọn níbi tí mò ń lọ. ẹ̀rù yìí bẹ́ẹ̀ àbí tọmọdé ò bá débi ẹ̀rù ẹ̀rù ò ní bà ó ti débi ẹ̀rù náà ní sàníṣó wo bí mo ṣe fẹ́ pe dán. tani ẹ ojú kòrò kì í ojú kòrò jíjẹ kọjú sí mi kí ni àtẹjọ sọ wọ́n ní wàá kọ́ fẹ́ ní ẹ̀ ṣòfò pẹ̀lú gbogbo gbájára dákò kúrò rẹ̀ táyé bọ́ fún ẹ̀. Ojú àbí òṣè pọ́nlá nítorí ojú mi wíwò ó léwu gidi gan ojú ìjòjú lọ. Yóò tún yẹ sí mi mo fẹ́ yìí. ṣùgbọ́n náà àbí olójú mi ń bò mí tó máa dẹ́rù bà mí tí mi ò ní lè wò àbí tó ṣe bọ́jú ọ̀nà ni mo wò yìí ó ti yá wèrè wọ́n bí mi máa pa ẹ́ àmọ́ tí n bá pa ẹ́ tán èmi ò kì í ṣe irú ìwà tí wọ́n wù yìí mi ò ní wù èmi á fi ẹ́ ránṣẹ́ sí ọ̀dọ̀ àwọn tó ní ẹ́ ni ọ̀dọ̀ àwọn wo ló ní ẹ́ àti pé kí ni orúkọ ẹ tí màá lè júwe fún ọ tí n bá gbé ẹ débẹ̀. Èmi náà pẹ̀lú àṣàbẹ̀ ọmọ lágídí ẹ̀rú náà wọlé dídí òun ló kọ́ mi ní fọwọ́ bẹ́ẹ̀ sì ni àgùntàn wọlé tẹ̀sẹ̀ òun ló kọ́ mi ní ibi àìsẹ̀ èmi ò lọ àbìdí rísírísí òun ló sẹ̀mí nínú omi gbóná ọ̀rọ̀ ayé. wọ́n fẹ́ bá yí ẹ̀jẹ̀ wọ́n gbé ẹ sínú omi gbóná àwọn tó kó ẹ níṣẹ́ ìfọ́ ọwọ́ náà kó ẹ ní tẹsẹ̀ ó ní pa yí ẹ ti bàjẹ́ ṣé gbogbo tó gbé sẹ́ni tó fi wá bá mi náà nìyẹn. ẹ kọ́kọ́ bá ọ̀ṣun tó ọ̀rọ̀ rẹ̀ fún ọ. òbí ti bá gbọ́ ẹni ojú ti bá gbọ́ ẹni ojú mọ́lẹ̀ ò ní gbà. ẹ mọ̀ kó múra ìyàwó lóòótọ́ lóòótọ́. inú mi nìkan gbé inú mi láyé gbé èmi ti báyé jẹ mo ti báyé mo ṣó ńlá ni mí àní ìyá ẹ̀jẹ̀ mi tóbi gan rẹpẹtẹ débi kò ní dá. wọ́n bá yẹn lẹ̀ wọ́n gbogbo gbẹ́nu rẹ̀ wọ́n sọ ìbẹ̀rẹ̀ lẹ́nu.
Mo gbà pé agbára jagbára lọ. Jọ ṣàánú mi. Ṣàánú mi. Má pa mí bá. Jọ. Mẹ́jọ. Sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá máa fi tó ìṣẹ́jú díẹ̀ ariwo ikú Honorable Akérèlé lẹ máa gbọ́. Yóò gbọ́ máa. Akérèlé ti gbẹ ìkúrú jẹ lọ́wọ́ ìbọra. Ó ti kú. Ìgbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ náà mo mọ̀ pé èrè irọ́ sí ní ọ̀rọ̀ yìí tó bá máa tó gbà díẹ̀ mọ̀ pé agbóhùn ló dún ẹ̀. Ọ̀gá fóònù yẹn fún. Hello? Kí ni yẹn? Honorable Akérèlé, kí ló pa á? Ó ṣe Ọlọ́run. Máa pè ń padà. Mọ́nà. Yeye. Fún ilé ìtẹ́ṣe yìí títí ayérayé màmá dúpẹ́ yẹn. Honorable, ìdọ̀bálẹ̀ ló dáa fẹ́jọ́, ìyẹn ò yẹ fẹ́ mi, ẹ má ṣe yín. Yeye, ẹ ti bu oyin àti iyọ̀ àdádùn, ẹ ti bù sí mi lẹ́nu, ó dénú mi. Tèmi náà bá ṣerú nǹkan bẹ́ẹ̀ padà fún yín, Ọlọ́run bá bínú. Ṣé irú àwọn aṣọ tẹ́wọ̀ yìí kìí ṣerú nǹkan tó gbọ́dọ̀ máa bá lọ́rùn ròyìn. Màá ní kí wọ́n bá mi kó àwọn aṣọ ńláńlá kan kó wá fún yín. Honorable, ihun tóhun tó ń gbénú mi ní kí n máa wọ̀ ni mò ń wọ̀ yìí, ẹ̀yẹ má ṣe yọ nìyẹn. Tó bá jẹ́ bẹ́ẹ̀, àwọn quality materials tó dáa màá ní kan kó wá tá pé nǹkan tẹ́tẹ́ máa fi rán náà nìyẹn, mi ní mind. Ní agbára Ọlọ́run, nítorí pé ibi tẹ́ ẹ júwe fún mi pé ń gbé yẹn tèmi rí, èrò ìkànnà gbọ́dọ̀ máa bá mi. Ní agbára Ọlọ́run, tá a bá máa fi rí ọ̀tún náà, gbọ́dọ̀ wà nínú ilé tí ẹni tuntun náà ṣe lọ ní. Ẹ bá mi gbà bẹ́ẹ̀ jọ ní tuntun náà máa, ẹ bá mi gbà bẹ́ẹ̀. Ebi àárọ̀ ebi ọ̀sán, alẹ́ ò gbọ́dọ̀ láyé lè dúró wà mọ́ láìláì. Ẹ ṣe mọ́, ẹ jẹ́ lẹ́sùn náà wà. Ó dáa náà, ọmọlágídí lọlé, ọmọ gidi tó. Gbogbo ẹ̀ráǹdì. Àti kílẹ̀ rí sí fún mi. Wow, really make sense kan. Dákú ju gbogbo méjèèjì tá ti kọ́kọ́ lọ wò yín lọ. Since then ti like àwọn nǹkan.
Madam. Ẹ máa wí, ẹ máa sọ ohun tó bá fẹ́ sọ mo gbọ́. Madam. Ẹ máa sọ ohun tó bá fẹ́ sọ mo gbọ́ yín. Kí lẹ rí síbí? Ìbírí rẹwà, ó rẹwà ó dáa. Ẹ kú mọ̀ pé kò sí kan táwa mọ̀, àwọn ò mọ̀ tó yín, ẹ̀yin mọ̀ jù wá lọ. Ẹ wò ó, ìyí tẹ́ bá ti ṣe ni kí lèmi mọ̀. Níwọ̀n ìgbà tó bá ti dá lójú yín, ó ti tẹ́mi náà lọ́rùn nìyẹn. Níwọ̀n ìgbà tí wọ́n ti láìkẹ́, bóyá kí n pe ọ́fíìsì kan pe honorable kan make payment. Ṣé mọ́ ọmọ yìí? Àti ìyẹn gbogbo oúnjẹ everywhere ní ká máa pọ̀ honorable. Bẹ́ẹ̀ o, mo wà ṣọ́ọ̀kì tẹ́ bá wo gbogbo nílé ẹ máa láìkẹ́, ó yẹ wá lọ, ẹ wá lọ. Madam, bóyá kẹ́yìn náà tẹ̀lé wa ká wá lọ wò. Ẹ̀yin lọ wo ti ní. Madam, ó yẹ ẹ̀yìn wá lọ. Kẹ wá jábọ̀ fún mi. Àbẹ́ máa rí nǹkan. Ilé ìṣèwájọ ìwo tó wà lórí ẹ̀bọra kúrú pàtàkì. Kí wá ní ìyàtọ̀ nínú ọmọ gidi àtọmọ láǹgidi? Ṣèbí ìmọ̀ ọmọ láǹgidi náà ló dé. Èmi ọmọ láǹgidi mo wà ní ilé tó rẹwà báyìí. Tí bàbá mi ṣàkọlọ́jọ́ kìíní àná, ká kúrò ní òun. Ìyá mi gan-an, mo nígbàgbọ́ pé yóò gbádùn mi tó bá dé. Madam, wọ́n ti bá yín wo gbogbo ẹ̀. Gbogbo ẹ̀ ló wà pa. Mo fọ́ yàmáyàmá. Ó wà pa bàjẹ́. Iṣẹ́ lẹ ṣe. Ẹ fẹ́ rí mi, ó dáná, màá kọ́ ìlara láìpẹ́. Ẹ kò sí wàhálà ara àtọ̀ tí wọ́n máa jáde wọ́n kò lè ṣe ilé àwọn kò lè lè mo ti gbọ́ mo wà lẹ́pọ̀. Yeye. Today, to someone fẹ́ ságbọn bàbá yìí. Ṣé rí ẹyẹ kan tí mo fẹ́ bèrè tẹ́ bá ti ṣe fún mi? Ẹ ṣe gbogbo tó kù ní sáyé. Ọmọ yín, honorable. Láti ìgbà tó ti wà kékeré làwọn méjì ti máa ń pè ní honorable táàtì ìpadà àmọ́ kó máa padà wá wà ní house of rep ọlọ́run dé bá wa ṣe bẹ́ẹ̀ ṣé wọ́n lọ́wọ́ ìgbà tó ti di honorable yìí àwọn tọ́jọ́ wà ní house of rep láwọn ọ̀rẹ́ àwọn náà tún abẹ̀ sí ní pé ní gómìnà lọ́la ní ẹnu ara èèyàn màdé wọn máa fi ń pèrè mọ́ra nígbà tára àtà ń pèrè fún wa kémi náà kúkú kí n ṣe kíni kí n pèrè yẹn mọ́ra ní pé kémi náà di bàbá gọ́vnà. mo á fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ bọ́mọdé ṣe máa dé ipò gómìnà state tó àwọn àánú ẹ̀ gbogbo ọ̀nà tẹ́ bá lè gbà láti fi ràn mí lọ́wọ́. ṣé àwọn ìjọba ẹ bá ti di gómìnà mo di bàbá gómìnà nìyẹn ẹ̀yin náà di ìyá àṣàlẹ̀ gómìnà ṣe tí mo fẹ́. Honorable, tí n bá gbọ́ yín yé, ẹ fẹ́ kí ọmọ yín kó di gómìnà ìlú wa yìí. ìlú abẹ́ni. Lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀, ẹ máa ríra yín gẹ́gẹ́ bí bàbá gómìnà wa. Àgbọ̀yé. Ẹ gbọ́ mi àbẹ́ ìdá mi lóhùn. Mo ti gbọ́ pé mo ti di bàbá gómìnà báyìí. Ẹ máa pera yín ní bàbá gómìnà. Ní bàbá gómìnà. Ìrìn àjò ọjọ́ kan péré ló máa gbà. Bẹ́ẹ̀ni, mo máa lọ sí agbede méjì ayé àtọ̀run.
mo máa lọ bẹ lódò kó bá mi rọ̀jò ìfẹ́ sí ìpínlẹ̀ wa yìí gbogbo ibi tí afẹ́fẹ́ òjò yìí bá dé àbí omi òjò yìí bá kàn lára. ní gbogbo ìpínlẹ̀ wa ìpárápátá. bẹ́ẹ̀ni 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 orin tó bá ń kọ ariwo ọmọ yín ni o bẹ́ẹ̀ni gbogbo ọ̀rọ̀ tó bá ń sọ káàkiri ariwo ọmọ yín ni pé òun la yọ̀ òun la fẹ́ òun la dìbò fún ó ti wọlé. ó mo ti di bàbá gómìnà mo wá ń ṣe ìlérí fún yín iye tí ọmọdé bá di gómìnà gbogbo ẹnikẹ́ni tó ń kẹ́lẹ̀ kò déwájú ẹ̀pẹ́ kó ṣe láàánú ó dẹ̀rọ kó da ẹ lọ́wọ́ gbogbo kí n tó ń kó kẹ́ẹ̀lẹ̀ fẹ́ lọ́wọ́ ẹ̀ ṣíṣe ló máa ṣe fún yín tí kò ní kánọ kábọ̀ mẹ́ mo fọwọ́ méjì sọ̀rọ̀ àná. ẹ wo ẹ má sọ̀rọ̀ jù lẹ́yìn eléyìí lọ́wọ́lọ́wọ́ tójú ẹ̀yẹn bá ń rọ̀ àwọn ohun tẹ́ máa ṣe àwọn ètò kankan wà tẹ́ máa fi ti àdúrà yẹn lẹ́yìn tó máa fi di ṣíṣe máa máa sọ fún yín tó bá yá. bẹ́ẹ̀ ni. ohun tó bá ti ní kí n máa ṣe. àgbẹ̀yìn. mo gbọ́ yín. àmì sọ. ṣé gbogbo nǹkan lòkè máa ń yé yín ni ohun tí mò ń sọ fún yín ni wípé tí n bá wá dé agbede méje ayé tán màá wá bẹ̀ wọ́n ẹbọra méje tó wà níbẹ̀ kó wọ́n bá mi rọ̀jò ìfẹ́ sí ìpínlẹ̀ táwa yìí òjò ìfẹ́ Honorable Kọ́ládé débi wípé gbogbo ẹnikẹ́ni tí òjò ìfẹ́ yìí bá kàn lára yálà ó mu nínú ẹ̀ ní o ó fi wẹ̀ ní o ó fi fọṣọ ní o ó tún fi dáná pẹ̀lú gbogbo wọn pátápátá ló máa nífẹ̀ẹ́ Honorable Kọ́ládé débi wípé lọ́jọ́ ìdìbò òun náà máa dìbò fún. ẹ wá gbà mí ìwọ ọmọdé ṣé nítorí òjò ìfẹ́ Kọ́ládé tó o fẹ́ kí wọ́n rọ̀ látagbede méjì ayé àtọ̀run ni wọ́n ṣe fẹ́ rìnrìn ọlọ́jọ́ mẹ́ta. àwọn ọmọ ìyá mi ó dàbí pé ọ̀rọ̀ tí mò ń sọ tí ìlú ìyá ṣé ìyẹn mọ̀ wípé tí bá wá lọ tí àwọn ẹ̀bọra wá ṣiṣẹ́ ọwọ́ wọn ẹ gbà wípé àwọn ẹ̀bọra kò sáṣẹ ti fún wọn táwọn ẹ̀bọra bá ṣiṣẹ́ ọwọ́ wọn tó lọ rí Kọ́ládé wá di gómìnà Olúwa yìí èmi náà ti di ọlọ́lá ènìyàn nìyẹn kódà àwùjọ àwọn ọlọ́lá ènìyàn náà ti máa bá mi àwọn èèyàn jàǹkàn láàrin ìlú láwùjọ àwọn gómìnà láàrin wọn ni màá ti máa ṣèpàdé kódà gan pàápàá ìyá mi ẹ̀yin kan ti bọ́ sípò ọlá nìhun. táwọn wá èmi ló ń ṣàlàyé ìrìn àjò agbede méjì ayé àtọ̀run fún tó o sì mọ̀ pé ó yé mi dáadáa o fẹ́ jíṣẹ́ ẹ̀kú àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ bọ́ra jẹ́ mo ti bẹ́ẹ̀ bọ́ra mu. o lè ṣú ọ pẹ̀lú bí tó mú wá yìí. yes sir a máa fi gbàgbọ́ gbé yín a ní láti fi gbàgbọ́ gbé yín sir. with the kind of this environment but ìwọ fúnra rẹ mọ̀ wípé tó bá jẹ́ ọ̀sán la wá sí ìbáyìí wá ti mọ iye scenes láti máa create. yes sir mo understand sir but still yet sir a máa ní láti fi gbàgbọ́ gbé yín. are you sure? very sure sir you can go in sir we are here for you sir. okay. ẹ má wọlé gómìnà ẹ má wọlé ẹ má wọlé ẹ má wọlé gómìnà ẹ má wọlé àbí kí kápọ̀ ilẹ̀ gẹ́gẹ́ bí àwọn àti sọ. gbogbo ẹni tí Ọlọ́run bá ti fi sípò wájú àfi ká pọ̀ ní bàbá rí wọn. ó dáa ẹ ṣe gan sa ẹ̀yin àgbà náà lè sọ wípé ẹnìkan ò ga ju ẹnìkan lọ. aláàgbà kúrú sáwàsáwà ọ̀rọ̀ náà lẹ sọ àwọn Ọlọ́run bá náà ló sì wá sọ pé gbogbo ẹni tó wọn lọ́wọ́n bá ti fi sípò òun Ọlọ́run bá lòun fìyàn sípò ó ti dá síwájú àkásì ọ̀pọ̀ rẹ̀ ẹ dàpọ̀ ẹ máa fi kalẹ̀ sí ẹ mọ̀ bínú ẹ mọ̀ bínú sí wa pé bí ọ̀dọ́ wa ṣe rí ní ẹkútù yìí ìyá tí gbàgbọ́ àárọ̀ nìyí inú òun sì dùn lọ́pọ̀lọpọ̀ gómìnà nínú ẹkútù tí mo ti ń ṣàdúrà tọ́lọ́ yìí ẹ sì wo tuntun ẹ wá bá mi bẹ̀ ẹ ní wá yọjú sí
aṣọ àpọ́nlé yóò ní fàyà gómìnà ẹ ṣe gan ni ẹ dákun kí ni tí ẹ rò pé irú ẹ tá à jẹ́ ìkọ́kọ́ yìí tá a lè ṣe fún yín. ẹ ṣe gan ni ṣé o. ẹ dákun orúkọ ń ti pọ̀jù. ẹlẹ́gbẹ̀ẹ́ èmi rò wípé ṣé o wà ní ipò tó ga ni. bẹ́ẹ̀ ni ṣe rí ipò gíga nípò ṣéwù àwọn ò tí ì ga kọ́lọ́wọ́n ọba àláwùrà ó gbé wa ga ni mọ̀ ní ìmúra sì ń jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni. ọ̀dà mọ̀lẹ́m ṣé mo gbà á. ọ̀dà ẹ jọ̀ọ́ n tó gbé mi wá sọ́dọ̀ yín pé mo nílò àdúrà yín. àdúrà. bẹ́ẹ̀ ni. Allah akbar Allah akbar Allah akbar alhamdulillah alhamdulillah. ṣe rí bí ẹ ṣe ń wò mí nìyí mo ní àwọn àáfàá ńláńláńláńlá mo ní ní Saudi Arabia mo ní ní Kuwait mo ní ní Egypt mo ní ní Algeria mo ní káàkiri àgbáyé lórí ètò àdúrà tí mo torí ẹ̀ wá sọ́dọ̀ yín ibẹ̀ ni mo fẹ́ lọ ọ̀kan lára àwọn pa mi ló sọ wípé ká wá sí ọ̀dọ̀ yín àmọ́ èmi náà dẹ̀ rò sọ́tún mo rò sósì. lóòótọ́ àti lóòótọ́ dípò kan wà ní gẹ́gẹ́ bí gómìnà ọlọ́run ló fọ́ sí. láàárọ̀ láwọn lápúwọ́tà ìlà ọ̀ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ìwẹ́ ṣe ń kí àti parí ni wọ́n sì tẹ̀lé dáàbò ìwọ̀ àti parí bẹ́ẹ̀ àmọ́ ìdí tí wọ́n fi nílò àdúrà yìí ní kì í ṣe rí. à ń ṣàkíyèsí wípé àwọn kan ti ń wúlẹ̀ tí kò tiẹ̀ wá dùn mọ́ wọn nínú wípé kí ọdún mẹ́rin yẹn ká lò tán. ọmọ Ádámọ̀ pẹ̀lú gbogbo ìgbìyànjú ẹ ṣe a wá wò pé tọ́lọ́run bá tiẹ̀ fún wa ní àǹfààní àti oore ọ̀fẹ́ tá a fi lè parí ọdún mẹ́rin yìí kọ́lọ́run ṣàánú fún wa ká lè ṣe kejì kókó bí tá a fẹ́ kẹ́ bá wa direct àdúrà yìí sí nìyẹn mo nígbàgbọ́ pé wọ́n bóyá kí n gbàgbọ́ pé kò síbi tàdúrà ò ti lè gbà ló mú mi wá dọ̀ yín. bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ó sọ fún wa ní Àlùkùránì ó ní kò síbi tó wọn ọlọ́run ọba ò sí. bí mi ò bá sì gbọ́ ǹtẹ́ ń gbìyànjú láti sọ ni pé ẹni gbàgbọ́ pé Saudi Kuwait àbí ilẹ̀ Egypt lọ́run ìlàdúrà yóò ti gbà. something like that. kò síbi tọ́lọ́wọ́ sí tọ́lá ìtẹ́lá ẹ̀sùn mọ́bí láyé làjẹ́ ìlà kò síbi tọ́lọ́wọ́ sí. ṣe rí ẹ jẹ́ káwọn náà gbìyànjú mo sì nígbàgbọ́ pé pẹ̀lú ògùn Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ mọ̀ pé ibi tẹ́ ẹ wá ilé Ọlọ́run lẹ wá ẹ sì ní kábàámọ̀ ìpẹ́ tí wá sọ́dọ̀ wa ẹ jẹ́ gbé bùkátà wọn síwájú Ọlọ́run adúláwù ṣé fúlùmù mi nì láhùlà wàlà kùwátà ìlà àbílà ìlà sí. gómìnà à ń gbúrò yín ẹ gbìyànjú pọ̀ àfi bí èèyàn ò bá boná Ọlọ́run mọ́ra lókun ẹ gbìyànjú ẹ wo àwọn èèyàn onígbàgbé ni wá aláìsí nítẹ́lọ́rùn ni wá odidi abákú báyìí ká tó nítẹ́lọ́rùn ẹ̀dá ọmọ béèrè yóò mọ wá sí yóò sì ní kò tó títí tí ó fi jáde láyé ni bí ẹ bá ṣe bẹ́ẹ̀ tí ìṣe tẹ́ ń ṣe tán ayé yìn yín wọ́n ti ń sọ pé kẹ́ ẹ má parí rẹ̀ débi pẹ́ẹ́sẹ̀ kejì pẹ̀lú ògbó náà kò sí tó ṣòro ṣe wájú Ọlọ́run. mami mo get àwọn òkú díẹ̀ láti sọ mo sọ síwájú pé èmi náà lè ìwọ̀n bí èmi ló jẹ́ pé àgbàlagbà yín ṣé ẹ lè aṣọ mi wípé àdúrà tí mi ò fẹ́ yẹn ó máa gbà látọ̀dọ̀ wọn. ẹ fọkànbalẹ̀ ẹ jẹ́ gbé síwájú Ọlọ́run àwa sì nígbàgbọ́ pé kó tó di pé ẹ̀wà sọ́dọ̀ wa ní àdúrà àtọ́lọ́run bá ti gbà ní ń gbé wá sọ́dọ̀ tiwa ní ń darí sọ́dọ̀ tiwa àdúrà tí ọba ní gbà rárá aláwọ̀ ò ní jó dọ́dọ̀ wa rárá èmi nígbàgbọ́ pàdúrà yín ti gbà ẹ parí ìtẹ̀sí ẹ sì ṣẹlẹ̀ kejì gbogbo bá ń jẹ tọ́lọ́run ọba bẹ́ẹ̀ náà ló sì lọ́la láàhìláhìlá ẹ̀yin ni kí ẹ wá gbìyànjú kẹ́ ẹ mọ́ fọlọ́run yín lẹ̀ bọ́ bá rí bẹ́ẹ̀
kẹ́sì ṣe dáadáa pẹ̀lú Ọlọ́run. Well, mo understand yín dáadáa. Ṣẹ́rí àwa náà bẹ ṣe ń wò wá gẹ́gẹ́ bí ẹ ṣe sọ wípé ẹ rí àwọn kọ̀ọ̀kan tí à ń ṣe. Bẹ́ẹ̀ni o. Ó túmọ̀ sí wípé àwa náà mọ̀ọ́re nìyẹn la ṣe ń ṣe àwọn nǹkan tá à ń ṣe yẹn. Ṣẹ́rí n tí màá sọ fún yín lónìí ni pé tí Ọlọ́run bá ṣetán láti tara àdúrà tẹ́ fẹ́ ṣe fún wa kó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti parí the first tenor tí à ń ṣe lọ́wọ́ yìí. Ẹ parí. Àmín. Then ká tún wá ní opportunity láti ṣe the second term. Ẹsẹ̀ kejì. Oh my God. Mo fi dá yín lójú wípé ṣẹ́rí I don't know bóyá ilé kéwú àbí mosque níbi tá a wà yìí. Ilé kéwú ni. Àwọn àtúnṣe yí padà náà ilé kéwú ni. Àwọn bó bá tásìkò àti kírun a tún sọ di ilé Ọlọ́run náà méjèèjì la fi ń ṣe papọ̀ mọ́nú ara wọn. Oh, that's lovely. Mo fi ń dá yín lójú wípé màá make sure wípé wọ́n gbó bí báyìí. Àwọn ìsìnkú gómìnà ẹ bọ́ jọ owó ẹ dẹ́kun wíwú jíjẹ ẹ dẹ́kun ẹ bọ́ sọ bẹ́ẹ̀. Malim, just take it easy. Mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ understand nǹkan tí mò ń sọ. Mo ń gbọ́ yín wíwú tẹ wíwú náà ni. Wíwú tí mo sọ yẹn máa gbìyànjú máa pe ọ̀kan lára àwọn architect tí ó wà ní Saudi Arabia tó jẹ́ èèyàn mi pé kó bá mi wo ìkan lára àwọn mosque tó bá dáa jù lọ́hùn yẹn kó wá rí mọ́lẹ̀ níbí báyìí. Ní orí ilẹ̀ wa ní. Yes. Èyí ni pé ẹ kọ́ ibi ẹ bá aṣọ di mọ́sálásí. Ńlá rẹpẹtẹ. Allah Akbar, Allah Akbar, Allah Akbar. Ó sì jìrì bẹ́ẹ̀. Ẹ ti wọlé. Ẹ parí ìtẹ̀sẹ̀. Ẹ sì ṣẹlẹ̀ kejì. Lọ́la láìlà ìlàlá. Lọ́la kún fáyà kún. Lọ́la wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bá. Lọ́la là áọ́lá wọlá kù kọta ìlà bìlà yìí. All right. Ẹ gbà bẹ́ẹ̀ ẹ fọkàn balẹ̀. Okay, it's okay. Àwọn tí èmi ní lérògbà láti ṣe tí àdúrà tiwa bá ti tara ti yín gbà ó nìyẹn. Alhamdulillah. Gómìnà ẹ jẹ́ ká nígbàgbọ́ pé àdúrà ti gbà kẹ́ ẹ fọkàn balẹ̀ gẹ́gẹ́ bí mo ti ṣe wí. Á bẹ̀rẹ̀ àdúrà bẹ́ẹ̀ ti ṣe rán wá ń sẹ́yìn àmọ́ kó tó di pé ẹ lọ ní báyìí ẹ dákun ẹ fún mi ń bí ìṣẹ́jú kan pé ẹ dákun ẹ mọ́ bí. Aisha! Wani. Pẹ̀lẹ́, àdúrà ló gbà, ló bá sàánú rẹ̀. Ẹ dákun, ọ̀ntún wà nọ́jì ní láìláì ìkúlẹ̀ káìdì àdúwí ń táwọn ní àná. Ìkan náà àwọn ìgò ta wọ́n sínú rẹ̀ ẹ dákun, ẹ bá ń gbé kan wá nínú rẹ̀. Mo fẹ́ gbé fún wa. Mọ̀pẹ́, Ọlọ́run gbàdúrà rẹ̀. Gómìnà ṣe rí wọn tí wọ́n gbé wá fún mi ẹ mọ̀ ta díẹ̀ tí mo tẹ́ẹ̀fù kankan kódà gbogbo jẹ́ nínú báàfù ìdóhùn lè fẹ́ wẹ̀ ẹ sáàbì pé díẹ̀ ní omi rẹ̀ ọkọ̀ ìlà àníyàn ní pẹ̀lú àní àtọ́lọ́ kẹ̀ wá ṣe sí ọ̀tún bẹ́ẹ̀ ti ṣe ń dúró nígbà tí ẹ bá ìlú fún ìjọ mẹ́ta ẹ ò ṣe sí i ẹ ra pẹ̀lú ọlọ́run ẹ tẹ́wọ́ ìdágbà Jésù Olúwa wa. Ọlọ́run alágbára tó láyé. Kábíyèsí bàbá. Àwa ti bọ́ àdúrà ní gbogbo ìgbà. Gbogbo àdúrà tá a bá ṣe Ọlọ́run gbà á. Àmín. Ẹ wá wò ó gómìnà wa tó fẹ́ padà lẹ́ẹ̀kejì àwọn ọ̀tá pọ̀ lóríṣiríṣi ọ̀nà ṣùgbọ́n àwa wá gbàdúrà fún un nítorí pé ó gbọ́dọ̀ wọlé ẹlẹ́ẹ̀kejì ni kò sẹ́dá kan tó lè díṣẹ́ Ọlọ́run lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn kan wà ní kọ̀rọ̀ Bíbélì ti wí pé àyà yóò pa àwọn àlejò àwọn ó sì fìbẹ̀rù bójó sá kúrò níbi kọ́lọ́fín wọn àdúrà táwa gbà yìí Elédùmarè kó gbà lọ́wọ́ wa kí gómìnà wa kó wọlé lẹ́lẹ́kejì ẹsẹlẹsì kó wọlé lẹ́lẹ́kejì àdúrà.
Jésù Olúwa wa. Àwa náà tá ń gbàdúrà Ọlọ́run má ṣe wá ní àtùpà tí ń wò di onídìí tí orí di ara ẹ̀. Gbogbo ibi tí ọ̀rẹ́ tiwa náà tí ń ta wá lẹ́sẹ̀ bàtà tí ń ta wá lẹ́sẹ̀ ní gbogbo ọ̀nà Ọlọ́run kó bá wa ṣẹ́gun. Àmín Jésù. Ọlọ́run kó ṣẹ́gun. Gbogbo ọ̀nà tí ẹ̀là kọ́ lọ́wọ́ bá wa làádúrà. الذين كفروا في عذاب جهنم وبئس المصير إذا هم بها سمعوا لا شيء ويذرون كذلك كما يسمعون وهم بها بأقوال لسانهم أفننظر بيتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا فقلنا ما نزل الله من شيء كل ضلال كبير وقالوا لو كنا نسمع ونعقل ما كنا بأصحاب السعير ما تركوا لسبيل فاسقوا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير فأسلكوا لهم ويقيم للميزان السجود ولا يعرف أنك وأولئك والذي جعل لهم الرزق دابات مثل وإلى النشور أمنتم ما بسماء يأتيك مسائي التنور أمنتم ما بسماء مثل يكون أسماء وستعلمون الغيب النصير ولقد قال علينا من قبله فبما كان النبي أنا قائل أقل وهم الصابات وإننا مسنا إلى رحمن وإننا بكل شيء بصير ومن يسأل kátàpọ̀ ẹ̀fọ̀n ní kàkà ní kájá lẹ́nu o. Ayé dákẹ́, ayé lọ́kọ́rin kése. Lékèlékè wọn kì í ṣe yálẹ̀. Olùmọ̀nà, olùmọ̀nà, olùmọ̀nà wọn kì í jẹ́yẹ̀ òkùnkùn. Ohun oṣooṣo tẹ́rọrọ kíkẹ́ wọn ò ní dálẹ́ lórí rẹ̀. Ohun àjẹkórìn kírìn wọn ò ní dálẹ́ lórí rẹ̀. Orí ayé ló tóbi títí ayé wọn ò lópin. Àwòràwọ̀ kan ò lè tọ́ pínpín ayé tán. Báwo ló là tó kà jáwọ́ máa mọ́wọ́ abẹ ránṣẹ́? Ọ̀nà mi dànà àṣẹ lónìí. Ẹsẹ̀lẹ́sì o. Ó ti di kọ́rọ́jọ́gbọ́n lónìí ó dáwọ́ núgbò. Ẹ dìgbòkùn wọ̀rọ̀wọ̀ ẹ dáwọ́ ẹ̀ bá ọ̀dàn. Màwọ́ ẹ dáwọ́ èdòlá. Adé á fún èrìgì àlọ́ tó lòun ó jagun obì kan tán. Ojú kan ò ní pọ́n ní títí kó kọjá kókó. Bẹ́ẹ̀ lọ́rùn ò ní wọ̀nyàn títí kó kọjá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ilé tiyín lẹ̀ ń lọ ọ̀nà tiyín lẹ̀ tọ̀. Bá a bá wá rẹ́ni bí ẹni, bá a rẹ́ èèyàn bí èèyàn tó ní ẹ ò ní dórí ipò yìí. Gbírin àjìjà, àwọn eléyìí ní kúkàn gbírin àjìjà. Ẹsẹ̀lẹ́sì, àwọn ayé ó tì lẹ́yìn. Kékeré lẹ fi joyè yí àgbàlagbà ńlẹ́bì ló kù jẹ́. Ṣé ẹ rí ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ fẹ́ lọ yìí? Ẹ̀yin lóye yóò já mọ́ lọ́wọ́. Ẹ̀yin lẹ́yìn jókòó sórí oyè yìí tẹ́sí pẹ̀ lórí ẹ̀. Ẹ jẹ́ lájẹgbó. Ẹ jẹ́ lájẹtọ́. Láṣẹ àwọn ọmọlẹ̀. Ìbẹ̀rù báyìí. Lẹ́ran tí wọ́n tù eegun níyí lẹ́ran tí wọ́n di yín mọ́. Torí bá já wọn bá lòun ó pọ̀pọ̀lọ́ yóò wú tọ́ lẹ́nu ni. Pópó ológun wọn òwú kókó ìsàlẹ̀ ọ̀sán àwọn òwú gbòǹgbò. Adíá fún àwẹ̀lé gàǹjà ọmọ arò má jẹ̀bi ẹni. Èké ku èké ẹyẹ èèwọ̀ ọ̀fẹ́ ni kúfẹ́kúfẹ́ ògùdù kúfẹ́ ẹnìkan kì í wíjọ́ afẹ́pọ̀ jòbì níbi. Ẹ̀yin ti di afẹ́pọ̀ jòbì lónìí wọn ò ní wíjọ́ tiyín níbi. Ayé òfìrífìrí o ẹ̀yin ẹyẹ ńlá tí mú mi ní gbangba oko ẹ̀yin àrọ̀nìmọ̀jà tí mú mi ní gbangba oko mo pè yín lónìí ká ẹ jẹ́ mi ẹ̀yin lọ́lọ́mọká tí ń ta pò yóró ẹ̀yin làrọ̀nìmọ̀jà tí ń ta pò yóògùn
ejò òrìn kó kọ́ ọmọ lẹ́yìn yọyọ lọ rèé jẹun ẹ̀yin lé lódùmarè gbélé ayé lé lọ́wọ́ mo pè yín lẹ́ni kẹ́ ẹ jẹ́ mi jẹ́ ọba pé egun ajẹ́ ìjọ tá a bá pòrò lóró dáhùn ìjọ tá a bá pọmọ láì kóló ní wàárín ọjà wà bá ní oró ò gbọdọ̀ pàdé orò lọ́nà ọjọ́ kọjọ́ tóró bá pàdé orò lọ́nà orò agbọ́rọ̀mì tórótóró ayé ayé mi ẹ dáyé mọ́ ẹsẹlẹsì ẹ dáyé mọ́ ẹ wáyé ẹ ráyé ayé ti bẹ̀rẹ̀ sí ní ṣe tí ọ̀run ti gbọ̀rọ̀ yín yẹ̀ wò èdè tí ń bá sọ kò sẹ́ni tó gbọ́ ohun tí ń bá fọ kò sẹ́ni tó mọ̀. bí ẹyẹ kàrú bá ń bọ̀ lóko bí ẹyẹ kàrú bá ń bọ̀ lókè ojú rẹ̀ á máa tó lé bẹ́ẹ̀ lójú rẹ̀ á máa tó lẹ̀ ọ̀nà ìgbẹ́ ni kò wé wá tí fi ń mọ̀ tí ń ṣẹlẹ̀ nínú ilé ọ̀yẹ̀là bákùkọ̀ bá kọ láyé kò dé ọ̀run àgbà. èèní ló pọ́jọ́ kejì tí mo ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí kẹ́ ẹ bá mi rọ̀jò ìfẹ́ sí ìpínlẹ̀ tí mo ti wá nítorí ọ̀nàrẹ́bù Kọ́ládé kó lè wọlé fún gómìnà wa gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tójó ìbá ti kàn lára yálà ó fi bẹnu ni o àbó fi dáná ó fi fọṣọ ó fi wẹ̀ kí ìfẹ́ ọ̀nàrẹ́bù Kọ́ládé kó wà lọ́kàn wọn débi wípé tó bá dọjọ́ ìdìbò òun ni kó dìbò fún kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ láṣẹ ìwọ Elédùmarè. èmi ni Elédùmarè rán sí ọ láti òde ọ̀run wá a ò rán mi sí ọ láti gba àdúrà rẹ ṣùgbọ́n a rán mi sí ọ wípé àwọn tí wọ́n súnmọ́ Ọlọ́run jù ọ́ lọ tí wọ́n ní ìwà pẹ̀lẹ́ àti ìwà mímọ́ ti ṣíwájú rẹ dé yìí. èmi ni mo ṣe fún yìí. wá gbọ́ o ohun tí Olódùmarè rán mi sí ọ kò sí àǹfààní fún ọ láti padà sí òde ayé bẹ́ẹ̀ ni kò sí àǹfààní fún ọ láti padà sí òde ọ̀run nínú agbèrè méjì ayé òun ọ̀run ló máa ti lògbésí ayé ẹ títí kú yóò fi dé níyì sì ní wákàtí rẹ pin. Elédùmarè! táwa ò lè padà táwa ò lè táwa ò lè padà orí mi o. táwa ò lè padà mọ́ síbi tí mo rọmọ mi gbẹ̀yìn rẹ̀. jẹ́ kó mọ̀ sí jẹ́ lọ́sẹ̀ ilé rẹ̀ ní wàhálà mi lórí ọmọ gbogbo lálàá kókó jọjọ. èdè tí ń bá sọ kò sẹ́ni tó mọ̀ orí fọmọ ìpè kó mọ lọ aláṣẹ ìdúpẹrẹ ní tẹsẹ ni kò tẹ báyìí. ẹ má fojú ànáwó kẹbọra mọ bàbá yín lájọ o ọmọlágídí 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 wèrè kò níbì kan à ń gbámú ọmọlágídí wèrè kò níbì kan à ń gbámú ẹni fojú ànáwó kú ẹ bọra bọ láṣọ ẹgbẹ́ iṣu kọ́ nìyàn alẹ́gbẹ́ iṣu kọ́ nìyàn ajá wa lọ ìjà káyọ̀ kọ́ rárá kò lè yé wọn yóò yé wọn lọ́la ìdúró sí ìbẹ̀rẹ̀ ò sí fẹ́ni tó gbọ́dọ̀ mi tó gbọ́dọ̀ mi tó gbọ́dọ̀ mi. mo lajúra wa lọ tìjà káàdì kọ́ rárá ìdúró sí o. ìdúró sí ìbẹ̀rẹ̀ ò sí fẹ́ni tó gbọ́dọ̀ mi mo ní tó gbọ́dọ̀ mi. abẹ́ ò ṣe é pọ́nlá ẹni fojú dọ̀mọ́ lágídí ó fojú dì wó. ìbẹ̀rẹ̀ ò
ẹ̀yin tẹ́ fojú dì mọ́ mo ní